Africa Content TV. Tí àbárójú lẹ̀ báyìí lójú ọ̀gá àwọn ni wọ́n wà ẹjọ́ gba merit. Tí gómìnà bá dìde kúrò ní wá báyìí àti bàbá gómìnà. Bọ́dọ̀ lọ rí. Àlìmọ́tò yá tí bàbútàtà wọ̀. Ṣé Abdullahi mọ́rọ̀ mẹ́ta sí Ràmẹ́ta? Mẹ́ta wà bá àti ẹjọ́ kó yìí. Anti náà lára wa, anti-bomb, anti-gbogbo nǹkan. Wàlìkọ́bùrù sùndùtò àmàlẹ́. Yorùbá Ànábì lẹ́dẹ̀. Yá máa bí dùnìyà òṣtàgàlẹ̀. Wọn ò Yorùbá Ànábì dáadáa. Kọ̀dígàrà òtòlò àmàlẹ́. Ẹbí kò kí n mọ́ra yìí. Wàlámù yà zálì fi àfọlàtì. Àtàdánà ìdíhùlẹ̀ àjọl. Torí àsìkò tí ọlọ́run ẹ̀rọ àti fún mi lásìkò. Àìbẹ́ẹ̀kọ́ déédé àsìkò tẹ́lẹ̀ lò lálejò ó lò. Owó aago déédé rẹ̀ nílò. Máa fi ìrìnàjò ní ìsìnwá kàrọ̀ bọ́n yóò bá dùn. Kódà a máa jẹun kò fàlejò. Kàlá wàlá màwùlá síwá kàfà yóò pín sọ́dún. Àti Yorùbá Ànábì ò sí rí. Yá màláwù adẹ́tí ojú òbí asúrì mi. Ntẹ́bi fi tèmi kún díẹ̀. Grand Imam of Ogbono Kingdom. Bó lọ rí. Yá màláwù adẹ́tí ojú òbí asúrì ha. Mo fi Ọlọ́run tí dókítà wa lọ́yà wa ti fi kí Ọlọ́run mo fi kí bá. Bọ́lá. Mo fà nẹ́bì tẹ́ kí mo fi kí bá. Wà kún lòlì káyìnà ti ìdíwá ìbù. Gírẹ́nì mọ gbogbo Ọ̀ṣun state. Bàbá wa ni wọ́n host yín ẹ̀yin la gbọ́dọ̀ kọ́kọ́ kí. Mo kí bàbá wa lóṣogbo Imam na Imam, Imam of all imams. Chairman wọn, president gbogbo wọn mo kí. Torí bẹ́ẹ̀ bá wọ́n fà tí bá kí mọ́ máa dúgbò kó tó kí mi yóò ká àbùkù. Wọ́n ní mo lọ fi mọ́ wọ́n fà sí orí rẹ̀ yí ni. Àtàlẹ̀ láwùn ìwáhídò ìfarídò ìlànì. Kódà kó sì máa gbolé wọn bẹ́ẹ̀ bá ti pè á ó pe ọ̀gá yẹn nù. Kúlù ìkúlù bí ìlàrú tó irú wàtá ṣehádù. Mo kí ọ̀gá yẹn lọ́sùn. Yá máa ta fárọ́dà bílbàá ìwábì ìsànà. Ìjọba àná kéwú lọ́rùn tó bá ti dé ilẹ̀ Ọ̀ṣun ní ọ̀gá rẹ̀ lẹ́jẹ́. Fi ẹ̀zìhì wàlá horí bàbá ò sáré mádù. Mo kí bàbá ìmáàmù wa nílùú Ẹdẹ. Ilẹ̀ Ẹdẹ, ìlú àti ilẹ̀. Mo kí. Yá máa làwọ̀ wàjábàlì kàmáàlù bìláàtìhì. Mo kí ìmáàmù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ adá wa. Ìmáàmù wo wọ́n ń kírun ni wọ́n ṣẹ̀ gbanáwà ní ẹ̀ẹ́sẹ̀ wá sáyẹyẹ tààrà. Ẹ káàbọ̀ sáàrin wa. Fálídà kàtúnṣìkì máa tàṣà àwòrán tó sàìdù. Gómìnà ìmáàmù tí ó sábà nílẹ̀ Yorùbá ló ti kọjá 22 years lórí oyè ni. Èmi ti lo 22 àtààbọ̀ báyìí lórí pé mọ́mọ́ ọ̀fà. Àní ìbíjà ìmọ̀sítọ̀fà mutawassila. Àti Yorùbá níbi òsì mi rẹ̀. Fagifiri dhunubi qad ataitu qasidu. Mo kí àáfàá gbogbo wa. Àáfàá gbogbo wa. Lórí èmi náà lórí bàbá wa. Bàbá wa Adékílékún. Àáfàá gbogbo wa. Small body but mighty engine. Allah. Wọ́n bọ̀. Ta ló ló ń gbọ́ ní àyè? Bẹ́ẹ̀ báyìí já àáfàá mi. Àǹtí bọ̀ lẹ́yìn wa ló tún kù. Bọ́ọ̀ lọ wí jèrè. Àní ìbíjà ìmọ̀sítọ̀fà mutawassila. Nígbà tí ẹ̀yẹ sàbátíkà yín tí dáàdì wá wá sí ABU Ahmadu Bello University ẹ̀wà náà tó lẹ́tọ̀ wọn. Bó lọ rí. Àní ìbíjà ìmọ̀sítọ̀fà mutawassila. Kódà ìgbọ́dọ̀ fẹ́ jọ yẹn sùn mí yóò kà á bù.
Fagifiri dunubi. Torí kí ni a gbọ́dọ̀ mọ ìyá fáyín ni nínú fáàrí alájí àgbà sílẹ̀ wà. Kọ̀dé àtẹ̀yìntò kàkọ́ sídú. Wá gbé àbá ìmáàmù lẹ́sẹ̀. Dédé mi wọ́n ti ń sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ òdì sí rí. Bẹ́ẹ̀ báyé tí máàmù olúkọ ó ṣàgbákò mi òun náà dàbí àtọ̀bà tí ò fẹ́ rìn mí náà nù. Àní bijayi Mustapha mutawassila. Mo kí ẹ bá wà lájí àgbà ẹni ọ̀rọ̀ kí n kọ́ rí. Adamallah. Ẹ̀jẹ̀ ṣé o kà mọ́ ẹni ṣé o. Bàbá alájí àgbà ẹ̀jẹ̀ wọn rò ṣé o kà mọ́ nílọrin. Àní bijayi Mustapha mutawassila. Ṣé rí àwọn èmi ẹnu rájì Idris ẹ yókù dáná ẹ wá tán ní ẹ̀yìn. Àní gbogbo tó bẹ jáde tẹ rí bàbá wa lè jì kéde bàbá ẹni tó jẹ chief of staff yín ọ̀nà ẹ̀gbọ́n ọ̀nà kọ́lẹ̀ nù gbogbo àti ẹ̀ jáde bọ̀ àwọn tá a jọ wá sàtífíkẹ́tì jọ́lẹ̀ pẹ̀lú chief of staff yín nù. Àní bijayi Mustapha mutawassila. Ṣé rí báyìí Dr. Idris Dr. Hussein Dr. Sani Mustapha Saliu Dr. Shitu Dr. Okutakidi gbogbo àtẹ̀rí àjọgbà sàtífíkẹ́tì jọkàn náà rẹ̀. Àní bijayi Mustapha mutawassila. àti bàbá alákìn Fagifiri dunubi. àti kọ́nẹ̀ Kọ̀dí àtẹ̀yìntò kàkọ́ sídú. alákòóso àjọ parí jọkàn náà kọ́nẹ̀ làwọn. Fagifiri dunubi. Kọ̀dí àtẹ̀yìntò kàkọ́ sídú. ẹ yà wọ́n dáadáa àwọn tí a jọ parí senior prefect wà ní nígbà náà náà. Àní bijayi Mustapha mutawassila. gbogbo akọ̀wá sẹ́ni tí ò lálù báríkà. Fagifiri dunubi. gbogbo wa ẹnu mi gbà kò sẹ́ni tí ò lálù báríkà. Kọ̀dí àtẹ̀yìntò kàkọ́ sídú. ẹni kí lálù báríkà tá a ṣe àwa la gbẹ̀wé ẹ̀rí kẹ́yìn lọ́dọ̀ àlájí àgbà tí a fi lọ́gbọ́ lọ. Allah. Fagifiri dunubi. Kọ̀dí àtẹ̀yìntò kàkọ́ sídú. ọmọ tí wọ́n mọ àwọn tí títí wọ́n tàbátò lẹ́dẹ̀ kọ́ńgbé kì í sọ lóṣèlú lásán àáfà ń bẹ lábẹ́ agbádá ẹ̀. Aya bani adunia iga irika tabotani. ó kú Abdulhakeem olóhùn wà ní tiẹ̀. Waya jamia dunia iga irika tajma'a. mẹ́ta ni bàbá Adékúnlé kókó wá níjọ́ kan náà. Allah. ní ẹ̀kọ́ sọ́dọ̀ àlájí àgbà níjọ́ kan náà bàbá tí wọ́n kún ọ wá nì. ní ẹkún àwa lè kéwújọ náà. chief of staff yìí àti mọ́mọ́ Hakeem àti Abdulhakeem àwọn mẹ́ta ní ẹkọ́ wá níjọ́ kan náà. táwọn bá tiẹ̀ máa kí chief of staff lónìí ẹjẹ́ àkí bàbá Adékúnlé kù. Allah. Aya bani adunia iga irika tabotani. mo kí bàbá gómìnà Dr. Deji ṣé mo ti ká báyìí mọ́mọ́ Òṣogbo mo ti parí ilẹ̀ ò dáa gbọ́mọ́ bàbá tẹ̀lé àsọtọ́ kí mọ́mọ́ Òṣogbo ilẹ̀ ó jí wọlé sẹ̀. Waya jam. àwọn náà wà ń bẹ̀ ọlọ́run fi síbẹ̀ bẹ́ẹ̀ bá rí fi yóò tẹ̀. Dunia iga irika tajma'a. mo kọ́ náà ló mọ ẹrú ẹ̀ ọ̀rẹ́ wa èèyàn kàǹkà tó jòkó lórí àga tí ò sáàyè mọ́ Allah. ẹnì ló ká yọrí. Aya jamia dunia iga irika tajma'a. bàbá kọ̀níbà wa Tìjàní yìí mo kì í bàbá wa authentic Salaty mo kì í bàbá ọ̀tẹ́ town commission kan náà láti ẹ̀ kọ́ sílẹ̀ ọ̀rin ní September. ولكنه يرجى لمن مات محسنا. ẹ̀sán mo kì í ọ̀nàgójú. ولكنه يرجى ẹsẹ̀ kí ni religion kéde. لمن مات محسنا. ó kí bàbá arákùnso yìí. ويخشى على òun gbà kí gómìnà ń bọ̀ náà. من مات في ضمرات. mo kí bàbá tìmí ẹ̀dẹ́ mo dá kí mo fọlọ́fà kí ó wá kí pẹ̀lú ìyá àgbà àtọmọ mi tẹ́ fẹ́ ọmọ mi ìyá mi
àwọn adé mi sọ mi èmi mo bí olórí ọlọ́run ẹ̀rọ ẹ̀ kò fẹ́ sí àná lọ́gbọ́n bó lọ rí jèrè. famali yawmu yumtazu tafadulu bainahum walakin gada yumtazu fi darajati wa ma ya'rifu al-insanu. ókè ọmọ yẹn nípa nínú ké. ayna wafatuhu. ókè ògbóyin ọ̀rọ̀ yẹn sọ fún ẹ̀ bá mo kí ẹ sí afi bari amma. òkè ẹkú mọ́re òkè ọ̀bádágùn sóyè. shahidi tomu janazati. àbí muslim àwọn kan bẹ́ẹ̀. Mama shahidi tomu janazati. spíkà yìí àtàwọn tó ní ọ̀rẹ́ dọ́lá gbogbo bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ mi ní ẹgbẹ́. fakumu li rabbi was'alu najati. mo kí ìyá mo kí ìyẹlúwà mo kí obì tí a bí sáàrin ọkùnrin tí ó fàjẹ́ pamọ́ tán ẹgbọ́jọ́ kẹ̀kẹ́ máa wò yín. wajudtu ibtihala. ìyákù ìyá tí ń kàn wọ́n kánù. fi du'a wa akhlisu. ẹ wojú mi dáadáa. ya Allah ilahi yaqbalu da'awati. ọ̀já tí màmá wọn jù ú lẹ̀ ẹni tó gbèrú. Allah. ẹ má kọ́ mi ni o èyí ó sàgbákò tó bá fi sùn ẹbí òní o. wa bi ragimi faraqtul ahibata minkum. ẹ̀yin ni n bá wí. ولما تفارقني بكم زفراتي òkì أناجيكم حيا وإن كنت صامتا ألا كلكم يوما إلي سياتي ẹ̀yọ́ màmí ẹ kọ́ lọ kí èlú àná. ولا تتناسوني bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. فقد ما ذكرتكم ọ̀rẹ́ wọn púpọ̀ rẹ wọn. وواصلتكم بالبر طول حياتي وواصلتكم بالبر طول حياتي. ẹ bẹ̀rẹ̀ dì bí o bá tẹ̀ di chief of staff ìyá tó kọ́ sí lábẹ́nu ṣé bẹ́ẹ̀ kọ́ gbogbo tí a bá dì bá a bá di iyọ̀ lọ́jà ilé láti tu ilé lójoogo. لا تصفوني بالذي أنا أهله àmọ̀ràn púpọ̀. عاشقا وهلوني بخير صفاتي. mo kí bàbá gómìnà ẹ dákun ẹ farabalẹ̀ ẹ̀gbọ́n tí ò kanú Allah. tó bá sẹ́nu mí náà bó tún ṣe lówó tó yìí yóò tún fẹ́ jẹ gómìnà. ẹ kanú lọ máa jẹ́ lẹ́sọ̀ gbogbo tó gbé gómìnà dépò àpọ́yìn ló ti bọ́ọ̀dẹ̀ ẹ dákun ha èmi ń tàn yẹn jèrè ṣé mo kúrọ́ ni mo kúrọ́ gómìnà ṣáàtì náà mú gángan ó sẹ́yìn kan náà àti náà mú gángan ó sẹ́yìn kan náà 100%. ìròmí tí ń jó lórí odò ṣèbí ẹnu rẹ ń bẹ sàlẹ̀ odò ẹnu lọ́jọ́ kọ́hún. وما كان من أهل gbogbo ọtá lè takò ní nàìjíríà abẹ́ bàbá dèjì ni ẹ wà. كمال يحب أن pẹpẹ bá tiẹ̀ bẹ́ẹ̀ bàjẹ́ ẹ fún mi lélẹ́yìí mo fẹ́. يكون أخوه gbogbo ọtí ẹjọ́ fà á wọn òkú tẹ́lẹ̀ sí wọn parẹ́ máyé náà ni torí tẹ́lẹ̀ kùmọ̀ tí ń bẹ lọ àwọn kò tẹ́lẹ̀ tí wọn ò fi nà ẹ̀gbọ́n yín lébẹ̀yìn gba kùmọ̀ ẹ kí ẹ kí n rí. يكون أخوه مثله في كماله يكون أخوه مثله في كماله. ẹ tún wá wo discipline tó wà lára wọn wọ́n tún wá dẹ́kun gómìnà sẹ́gun dáadáa báyìí àwọn kan tí àwọn bá kọ́kọ́ dé gómìnà fẹ́ pàwọn lé ọtí dẹni ayé kéńdékù ọ ẹlòmíì ò fẹ́ sọ pé ó ń sábà gómìnà ní òde káyìn wọn lábúrò wọn nàró kí wọn fẹ́ kó yí ọ ni kílódé ọbẹ̀ dọ̀tí ní láàrin èèyàn ẹ ṣeun
ilé yín ò ní dàrú. من كان من أهل الكمال يحب أن. ẹ jẹ́ kí gómìnà àkọ́kọ́ bàbá wa Ishaq gómìnà sẹ́nẹ́tọ̀ wọn ò tí ì dákọ̀ wọn látàárọ̀. káàsì kí bàbá yín tí ò balẹ̀ jẹ́ tí ò jẹ́ fòkò pa yín lẹ́dẹ̀ yé kí ló dé. aláàjì kí ni. Rọ́jí Ayọ̀ọ́lá. bàbá yín dínásì ni bàbá yín ló pín kára ẹ̀ lẹ́yìn ọmọ náà wá ń bìdì lórí olówó pọ̀ lẹ́dẹ̀ bàbá yín ni òjò fòkò sọ́yìn lọ́yìn bá lówó tí ò ní pìlẹ̀ sàgbàbò ẹ bá tọrọ fún bàbá yín gan. ودين الناس يوما سوف يقضى. bẹ́ẹ̀ ni sẹ́ńtọ̀ ni wọ́n àjàdá mo mọ̀ ọ́ gan. ودين wọ́n máa ń balẹ̀ sẹ́wọ́n kọjá níbi kíni kòkó rẹ̀ yẹn bò lọ́wọ́ ìjẹ́ rẹ̀. ودين أبيك àbí ìgbàlẹ̀. لن تقوى عليه. mo kí gómìnà tí ò ní gbéraga ọwọ́ àjọ ìtàn ọgbàgbé ẹni tó gbé ọ sípò ọlọ́wọ́ da ata sí ọ lójú. ṣé ọjà di gómìnà lọ ni lójú ọ̀tọ̀ sọ ọ́ dà nǹkan ẹni tó bá wọ ọsọ fáàrí lóbi tí a ti dá fún àkísà ní òwò wálé padà. ṣé mo lè sọ̀rọ̀. ومن كان ذا شكر فأهل زيادة mo lọ wí jẹrẹ. وأهل لبذل عرف من كان ينعم. gómìnà sà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹlòmíì moore káyì ọkùnrin ẹlòmíì moore àmọ́ kò mọ olóore bẹ́ẹ̀ bá moore tí ò mọ olóore kò ní kú dáadáa. gbogbo yẹn tẹ̀wá ní wàásù mi àkọ́kọ́ yẹn ló sì lẹ ní náà ẹ̀ dá mi lóhùn ṣé ìjọ kílẹ̀ yà bẹ́ẹ̀ jọ ṣé ẹ fẹ́ jọ kílẹ̀ yẹn ẹ ti sọ tá kílẹ̀ yẹn sí. akílẹ̀ yẹn ti ń bẹ ọmọ inú yàrá alẹ́ adélèkèlè akílẹ̀ yẹn tí wọ́n sá tòní tipẹ́tipẹ́ ìyá náà mà gbogbo inú yàrá ni wà ẹ ti rojú akílẹ̀ yẹn ẹ ti kó nígbà tó yá nǹkan dagun gbogbo yín sá lọ akílẹ̀ yẹn ò sá lọ. Allah kì í sọwọ́ ni ò sí mọ́ jọ náà agbára ni ò sí mọ́. gómìnà step inú sà àwọn afọ egbò yẹn sípò àwọn àti akílẹ̀ yẹn chief of staff máa wọlé lọ máa fọ sọ́mbẹ máa ṣe bí ajá ahápò wọn fún ọ oní ẹ̀fín mi rẹ̀ àrídọ́bìlì yẹsìr olóṣèlú tí o bá jẹ́rú sí bíntì kò ní rí nílágbà ètò fún ọ̀yẹ́rán rẹ̀ wọ́n ló dé bẹ̀rí. kí ló ń dàn wojú ara yín bí wàá sí bá ya kó yà. ومن كان ذا شكر tí ó gbọ́ aláìmoore wà níbí iléyàdé ọ̀sùn ẹran mọ́lẹ̀ níwọ̀n ọdún méjì sẹ́yìn ọ̀ lè padì ẹ̀ bí ìbá ṣe bí tiẹ̀ fi ọ sí ta ló pọ̀ pọ̀ ẹran tó ìkú láyé rẹ̀. tí wọ́n sọ ṣé wọ́n gbọ́ àwọn èèyàn wọn ń bá mi lọ́fà sọfọ́nà rẹ̀ kó béèrè nǹkan ó ń ṣe bí ẹrú. ìgbà tó kílẹ̀ yẹn wá jókòó nù yàrá mi wọ́n lo ẹ̀mí ọmọ ìdílé Adélékè ẹ wá níbi chief of staff ẹ wá mo pè é pẹ̀lú pàjọ kí ó níbi kan náà ẹ̀yin ọ̀sẹ̀ má bínú pé chief of staff wa bá ẹ̀ lè dá sáàrin wa ẹ wá fún wa ní microphone ẹ̀yin lè lòrà wọ Adélékè àbá Adélékè ní lòrà wọ yín ta ló lòrà wọ ara wọn lè. ذا شكر mo kí ọ̀rẹ́ mi. فأهل زيادة. yes ọ̀rẹ́ wa mo kí. وأهل لبذل العرف من كان ينعم. أوجب الواجبات إكرام أمي. lórí tí wọ́n jọ náà ló mẹ́rú ẹ̀. إن أمي أحق بالكرام. sọ́dọ̀tà wa akọ́gun ọ̀rọ̀ rí. حملتني سبيلا. obìnrin yẹn ti rí wọn. ولا شكر ẹ ti kó dáadáa. في مدى الأيام. n tẹ́tí ọlọ́pàá ń sinmọ́ lọ́lé ọkọ ṣé ẹ rántí owó tẹ kùn mi. ẹ rántí àbẹ́ ẹ rántí kó lọ wí jèrè. فلها الحمد. júmọ́ oníkìkì ṣẹ́gbọ́ ọ̀rọ̀ yín tó wà lábújá. بعد حمد إلهي. ọlọ́run bẹ̀rù ẹ̀ má bí
gbọ́dọ̀ yàtọ̀. ولا شكر. tí n bá kí ogun àti ẹjọ́ kó ìmúṣàbòsí wọn àwọn tí ẹjọ́ rẹ̀ á máa bẹ dáadáa nù. في مدى الأيام. àwọn pé ọ̀rẹ́ chief of staff ni wá tí o bá fi ẹ́ sípò ńkọ́ ìwọ kan lọ dààmú wọn ṣàánú rẹ̀ wọn ṣàkọ́ tó bá dààmú tí wọ́n ṣàánú rẹ̀ kọ́. dókítà Akínlẹ́yẹ èyí náà wá kí rí dókítà ní pè. إن أمي. ẹ wà arábìnrin yẹn ti ń dán ọ̀nà àpéyẹ ò jẹ́ ọkọ rẹ̀. هي التي خلقتني بعد ربي. ẹ lọ kí wọn. فصرت بعض الأنام بعد ربي. bọ́sà tuntun ẹ gbọ́ ajọ́fẹ́ ni ọmọ rẹ̀ ni mo kó wọn gbọ́dọ̀ lọ́wọ́ jèrè. بعد ربي فصرت بعض. إن أمي هي التي tí wọ́n sọ mẹ́ga masters ń sọ̀rọ̀ díẹ̀ nù. خلقتني pẹ̀lú ògbọ́n náà yàtì Dr. Kosi yàtì Professor Kosi mo tó jẹ́ kí ẹ̀ pẹ́ báyìí. ọjọ́ rọ̀ la máa sọ. gómìnà ohun tí wọ́n rán wa ní kọ̀rọ̀ ni mo jẹ́ ní gbangbata. الله. ẹ ti bá ń jọlá Akínlẹ́yẹ lónìí bí ò bá dúpẹ́ fún yín gbogbo tó bá gbà mọ́kùnrin ó jẹ́ lára yìí. èmi ni tó bá jọ́ mọ́nú yàrá yín kọ́ bẹ́ẹ̀ bá rántí èlò ní kí ni ó sì kọ́ lọ. ẹ ṣeun tẹ́ ẹ̀ jáyé pé ọ̀ọ́bì àpọ̀ tẹ́kù obìnrin. Akínlẹ́yẹ ṣe ọ̀rọ̀ sókí èèyàn mẹ́rin lè sùn ó lò bó wà lọ wẹ̀ lókun èṣù ni ó pa ìwà wo lèyàn ò ní tẹ́sùn òfin kó sí nínú. Dr. Deji ẹ kú ìnáwó ọjọ́ òní èmi náà wà ẹ rí mi tí mo wọ wáìtì báyìí tí ìṣẹ́ báyìí lọ́ọ̀kan. إني بليت بأربع ما سلطت ẹ rí mi àbí. إلا لأجل شقاوتي bàbá tí وعنائي. mi ẹ̀dẹ̀ orí yóò burú. tó bá kẹ̀yìn àtọ̀ náà ẹ máa yíra mọ́lẹ̀ fọ́lọ́ bẹ́ẹ̀ bá jọba tí òrọ́ máa ń lákẹ́ yóò sá málámálá. ọmọ ọba lọ́kùnsóyè ọmọ ọba ò lè tọ́jú ọba ọmọ ọba nù lọ́kùnsóyè Òyìnlọ́lá ọ̀nà ṣe gómìnà stéètì yìí rí àwọn ẹ̀sìn bọ́ọ̀lù tóbi fún wa. الله أكبر. ẹ̀sìn fún ọmọ kéèké ló kún bẹ́ẹ̀ lè dá mọ́ àgbà tó lè wọ̀n nípa ọmọdé ṣe yàrá ní òkú sí ta ló pè ọ sí patí ọkàn máa najú pẹ̀lú àga wèrè tó sínú lélẹ̀ ìrònú ni ó pa ọ́. bàbá wọn ní kí ni àkọ́kọ́ ẹnu tẹ́ sùn ó lò ìwà wẹ́dẹ́ kọ̀ọ̀kan ni mo káwọn kílásímẹ̀tì mi lọ́dọ̀ àlájí àgbà títí wọn sàrúwà nínú wa ájọ jẹgbánu white ni. إبليس والدنيا. àmọ́ láti kékeré láti mọ̀ bẹ́ni tí ó ga láyé ni àwàdà pọ̀ àwàdà pọ̀ ونفوسي والهوى. inú wọn sì dáa كيف الخلاص. nínú wọn bá dáa yóò ṣòro láti lè bá wọn ṣe wọn ìpurọ́. àṣì àkọ́kọ́ gọ́fúnọ̀sà àlìhírísì wà tọ́máwù Dr. Osese gbọ́ wọn náà tó bá ti lè ní nǹkan àkọ́kọ́ yìí èṣù òní jẹ́ ó láṣeyọrí. àwọn ti sọ̀rọ̀ ọkú my love ẹ ti sọ̀rọ̀ ọkú ẹ ti sọ tí ó jà kú dáadáa. gbogbo tó bá lójú kòkòrò kò ní yọnu sí tẹ bá fún ẹ̀rọ lóṣèlú tẹ wà oníṣẹ́ gbọ́ abẹ́ ẹ̀ dáhùn ẹ̀ dá mi lóhùn yóò kàn bàbá kan ju ojú kòkòrò ní pọ́ lọ díẹ̀ náà tó ń lò nǹkan ní nǹkan orúkọ náà gómìnà bọ́ọ̀dù lásán ló fi mí sí ṣọ́ọ̀ṣì ṣiṣẹ́ tó lẹ pósítà ni ìjì àwọn ni wọ́n jẹ lójú ẹ tí ń lẹ pósítà lójú ẹ tó dúró lórí ọkọ̀ wọ́n tún fún ọ ní nǹkan ṣe wèrè ọ ní òtó ọ̀tọ́mọ́ ò bàbá ìmọ̀ àmú àbí ìjẹ́ ti yanjú ètò ní ẹsẹ̀ kéèyàn máa rán kankan jù kó máa dìmáàdì kan jù kó fọkàn sí tí ó kàn án yóò sì ṣe. إبليس والدنيا ẹ jọ ونفوسي والهوى.
كيف الخلاص وكلهم أعدائي. mo fẹ́ kẹ́ dí àwọn gómìnà lójú torí ẹ̀ tó kẹ́ dí ọkọ wọn lójú bẹ́ẹ̀ mi ṣe ń ké o ìwọ ọkọ ni wọ ìyàwó ẹ o. Ìbílísù wà dúníyà wọn náà fún síyà wálé àwà. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ó gbọ́ bá ẹlẹ́ẹ̀kejì àlẹ́hùjìbù wà ní kíburù gómìnà kéèyàn kó tọrọ ẹ lójú kó sì ní gbéraga ẹ̀dẹ́kun ẹ wo Dr. Deji kápẹ́ndé ń tààyàn lórí gbá tí a máa jẹ́ bí ẹran ọdún ni kí ni ò lè ra bàjẹ́. ẹ̀tọ́ àǹkárá tí a tún wá mú àwọn náà tún dà gbọ́ Dr. Deji tí Dangote respect. àwọn tí ń dìtámì ẹ̀kọ́nọ́mì Nàìjíríà lónìí Dr. Deji wà nínú wọn. ẹ̀kọ́jú síbí ìwọ́n ní bá sọ̀rọ̀ ọmọ olòṣì pẹ̀lú ìgbéraga. gómìnà náà wá dé àbí gómìnà ń kọ́ yìí ni kẹ́lẹ́ mọ̀ pé mo wò yín ibi tẹ́yà ti Davido ti ń jó tẹ́ ń ṣe báyìí tẹ́ ń fọ ọkọ ẹ náà tẹ́ ń jọ róòlù báyìí mo náà ní gómìnà gidi tí ó kú dáadáa èmi lọ jẹ́ mi gómìnà tó ń fẹ́ bọ́ sọ rẹ kalẹ̀ gómìnà náà lẹ́jẹ̀ tẹ́lẹ̀ lọ kíyàn ọmọ tí ń lago níwájú yín èmi ló ọlọ́pàá lè fọ́ létí tí ò ní gbọ́ràn mọ́ àmọ́ ẹ sọ̀kalẹ̀ fún gbogbo aráyé ẹ̀ tẹ̀ wá bí tẹ́ lówó ẹ lọ sọ̀kalẹ̀ kọ́nà tó sọ̀ yín kalẹ̀ àtọ́rọ́ ẹ sọ̀kalẹ̀ ẹ fẹ́ ẹkọ̀ ẹ sọ̀kalẹ̀ èmi lọ́ọ́ fi ìgbéraga ṣe mo kí Dr. Deji ẹ̀gbọ́n tí ò ní kẹ́ni mọ́nì àmì ìlówó bí yín ipò òṣèlú ni wọ́n wà lọ ní ẹ̀bí tẹ́ ẹsẹ̀ ń tẹ̀ ẹ̀jọ̀ kó jẹ́jẹ́ tẹ̀ ẹ̀jọ́ ọmọdé orí ìfín ẹ mọ sponsor yẹn ni ẹ má lẹ́ẹ̀ bá a dé bẹ àbùkù lẹ́ẹ̀ kà kú ò. ọlọ́run fún yàrá tán ẹ̀dẹ́kun ọba àti bàbá ọba ṣé tó ṣèlú kọ́. mo rọ wí. Ìbílísù wà dúníyà. ìgbéraga ò dáa ọlọ́run mẹ́rẹ́jì nǹkan mẹ́ta péré sí. Wọ́n náà fún síyà wálé àwà. ẹ má sì jẹ́ jọra wa lójú a ti jòkó ti pẹ́ bẹ́ẹ̀ sọ wá dẹ́kọ̀ mi gómìnà wa ẹ̀gbọ́n ọmọ ọba lágùnsóyè yìí lọ́nà ẹ wá dìde pé ìmọ̀ fọwọ́ bẹ́ẹ̀ yóò bá kí ni ṣe ń pa wọ́n ni àbí àmọ́ tiwa ni wọ́n èmi lọ jẹ́ tó àpáyàn lé má ẹ̀dọ́gbọ̀n ẹ̀ tẹ́sẹ̀ ń dàgbà bọ́ ní òṣèlú ẹ̀ lọ́rọ̀ ẹ̀mí yá apá yín lẹ̀ déédéé owó tẹ nígbà ìkópa bẹ́ẹ̀rẹ̀ wákàtí tọ́lọ̀ bá mú yín. abẹ́rẹ́ lásán 500,000 yọ kàn sì gba mẹ́rin lójúmọ́ gbà lọ́dún márùn-ún bọ̀ bá nítòsí. Ìbílísù wà dúníyà. Wọ́n náà fún síyà wálé àwà. ẹ jẹ́ sọ̀kalẹ̀ bàbá ẹ sọ̀kalẹ̀ lẹ́bi ní bá a ṣe báyìí àwọn tẹ́ ẹ bá tó Nàìjíríà wọ́n ń ṣẹ́gbẹ́ ẹrú wa yìí ṣe bẹ́ẹ̀ níye tá a bá sì mú ọdẹ ní èjì wọn ò lè mú ẹdẹ sí kẹwàá ní Nàìjíríà ẹgbẹ́ tó kékeré rẹ ti bá wí náà nù. Wọ́n náà fún síyà wálé àwà. Kayfa al-khalasu. káwọn èèyàn láyà láyà kó kàn fáwọn dáàdì ẹ pé èmi lọmọ bàbá olówó. níbi táàdúrà yín wá gbàdé bàbá yín ò jẹun ó dórí yín ẹ̀yin náà wá jẹun ó ti dórí ọmọ báyìí. iná tó ọmọ yín lè náwó ẹ̀ lè ná mọ́tì báyìí àgbàdé bóòlù ọ̀wí jẹrẹ. Ìbílísù wà dúníyà. Wọ́n náà fún síyà wálé àwà. كيف الخلاص وكلهم أعدائي. ọlọ́run ẹ̀rú ẹ̀ má bínú ọ̀rẹ́ ni á kì mọ́ra ọlọ́ni. ẹlẹ́ẹ̀kẹta ní kí ni wàsíù sanni ẹni tí wọ́n ti máa ń ro tí ò dáa sẹ́ni tó ga yóò parẹ́ kó tó kú ni. Allah.
àìrò tí ò dá síran yín ẹwọ chief of staff lónìí ó lágbára àti gbàbọ̀dé níjọ́ tí wọ́n ń di káàpù lábẹ́lẹ̀ tẹ́ẹ̀mà wọ́n pè chief of staff ọlọ́run fún ní 20 million èèyàn dálẹ̀ tí ọ̀sán wa ní imam ẹ̀ máa gbà wèrè wọ́n ní ń dálẹ̀ ibi tí mo wà náà sì ní ti kára yé mi èlò amúyàn wa ń lọ lẹ́nu ọlọ́run ló mẹ́rú ẹ̀ gbogbo owó tó bá gbà lónìí èyí mo ní 20% jẹ́ kó lọ wí torí ọkùnrin tó jòkó yìí ẹni tó bá gbá mú. wọ́n náà fòrò sí àwọn àlèhà. táyì náà bá wọ́n fà ẹ wá gbà padà fún mi. kẹ́yìn fà ẹ̀ẹ́dẹ̀ la wà lónìí. jọ̀wọ́ ẹni náà ẹ̀yin politicians ṣe wà níbi ẹni náà ẹ̀yin PDP ẹ̀ dáhùn kírẹ́tì ẹ̀ dáhùn obìnrin kan da ọkọ rẹ̀ ó sì ṣòfò wọ́n fẹ́ pa ọkọ rẹ̀ tí wọ́n sàmú gbọ́ báyìí gbogbo agbára nẹ́sà àwọn òrìpàṣà gọ́vnọ̀ àwọn ọ̀nà fún ìyàwó rẹ̀ lówó pé afẹ́kọ́ bá pa ọkọ rẹ̀ tọ́ ọba ti pátá wọ́n jẹ first lady ẹ̀dá kẹ́ farabalẹ̀ sókè jẹ̀mọ́ méjì gbẹ́rẹ́ tó kù tó lọ wí. Ìbílísù wà dúnìyà. Al-istikhfafu bil ikhwani. Kẹ́yìn ó ga tá gbọ́dọ̀ kò sẹ́lòmí kó máa fọ ọmọ ìyá rẹ̀ ṣe kéékèèké. Gómìnà ṣe fọ́nrún state wọ́n gé. Al-istikhfafu bil ikhwan. Gbogbo ẹ̀ tí ẹ wọlé tí ẹ dépò ọmọ ìyá kan lẹ́nu tẹ́ fi dépò bẹ́ẹ̀ bá ní wọn ò sí mọ́ ẹ̀ padà sọkún lọ́gbọ́n wọn ló ti bẹ́ẹ̀ pé o. ẹ padà dọ̀bálẹ̀ fàárí yín o ẹ ti máa dọ̀ kó tó dijọ́ tí wọ́n hàn ilé màá padà tádìkà ò ní pa o àmọ́ náà ni kí wọ́n fi ayé wọn kí tọmọ ọlọ́mọ njọ́ọ̀bù àná ó jáde tí wọ́n máa sá wọn ládàá torí yín àlè istikhfafu bil ikhwan ẹ kárí wọn àná bẹ́ẹ̀ ṣe wọlé wọn jọ́ tẹ̀ wá pò ẹ máa wá kábí gọ́fúnọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri tọ́lọ́pọ̀lọpọ̀ yẹn ti wọṣọ fáàrí ọlọ́mọdé ẹ bọ̀ pẹ̀lú àbùkù. wọ́n gbà fún ọ̀dà so balance tálíkà ló wáṣẹ́ fún yín o ẹ mọ̀ wọ́n ní nǹkan bí gómìnà ṣe mọ̀ pé tálíkà ló wáṣẹ́ fáwọn wọ́n fọ́lọ̀ yín gidi gan ẹ gbàgbé ẹ bẹ́ẹ̀ yóò bá dá òun lé nira bá ṣe torí ẹ tó bá ní ẹ british arab ghana ó dá èyẹ kìtì kankọ ẹ hàn ó di ilé ẹ̀kan ni wọ́n jọ ṣèjọba pẹ̀lú akílẹ̀ ẹ̀ ni bóòlù wí. Ìbílísù wà dúnìyà. táwọn lọ lè wọn lọ́nà yìí mẹ́fà. wọ́n náà fòrò sí àwọn àlèhà. abẹ́rẹ́ ikọ́. kayfa al-khalas. mo jẹ dẹ́dá yìí kan. kulluhum a'da'i. jama nípa rẹ̀ ní náà wa min babil kiburi. èso àmà mú yàn bí gbéraga o. mahalan. yabuna dunya mahalan. gbogbo ẹ̀yìn òkú tẹ̀jọ́ ọmọ náà kù èmi ò rí iye bílíọ̀nù tẹ̀ ná lónìí tó yọ sí ayé pẹ̀ tó sún ẹyọ́kè láàrin ọjà tí ìdí rẹ̀ ń sílẹ̀ jani fasọ́ọ̀lẹ̀ tó lọ́mọ yín ní òkúràn tí ń ṣe ṣàbá ẹsẹ̀tẹ̀ sòkú rẹ̀ bọ́sọ́ kò yọ yín kó kò yọ yín bí kò yọ yín tọ́ gbogbo tẹ́gbẹ́ wọn ṣe ní àlẹ́ ṣe torí kẹ́lẹ́ bá àyàn náà fi gbà á rù níjọ́ náà. àtọ̀ àti wàlídì níjà ní ìjọ́dé. ẹ̀yin olóṣèlú yòókù ẹni náà bẹ́ẹ̀ bá bá yẹn ṣe ìyẹn máa polongo rẹ̀ àfàànáwò àlẹ́ ẹ máa ń yan ọ̀gá yín o àárín pa àárín kù àárín pín bọ́ba ìsọ bẹ́ẹ̀ tí ó dàrú ọ̀rí kíni ìwọ́tọ̀ ló wá kọ̀dá lọ máa mú ọ lọ Mákà ẹ bá ń dájọ́ Mákà kò lè pé fún ọgọ́ ìkù ṣùgbọ́n nìkan ló fún ọ ìwọ náà mẹ́rin ọdún lọ ọ̀sán lọ fi mú ó lọ wọlé yà ó sówó rẹ ni ṣèbí jẹ́ pé ní wọ́ọ̀dù ló kàn wọ́n. lé àṣàdà fi dúná. àgbàkú yín kú ẹdọdọ wọn ẹ kàn wọn là wọn máa lágídí o tọ́lá náà yóò bá yẹ wọn máa ní agídí burúkú o. àtọ́ àti
àti wálìdì. ọlọ́run mi orí ẹ̀ mo fẹ́ dákẹ́. bìjàmí jòdì. kí ni kí lẹ rí àmì mo ẹ̀sìn àdúrà ńlá wọ́n pọ̀ lówó mọ́ tẹ́ sọ. lè àsàràdà. dọ́là lẹ́fẹ̀ẹ́ fún yín wọ́n fún yín ní dọ́là. bàbá ọlọ́run mi orí ẹ̀ ṣàdúrà fún mi ẹ bá fún ní $100. dọ́n torí kí ni wọ́n ṣàdúrà fún mi so èmi sì mo nàkó wọn mo náwó dápò wọn fún yín náà. lè àsàràdà fi dùnà wà lè omi. bàbá wa ọlọ́run mi orí ẹ̀ kẹgbà sàárà àkókò ṣé bẹ́ẹ̀ kọ́ kẹgbà sàárà bàbá èmi ò bọ́ ẹ̀gbà èmi ò bọ́ ẹ̀gbà sàárà ẹgbà ẹ wo owó tí mo ní fún ọlọ́run mi ẹrú ẹ ká ọkọ̀ ó dà wọ́n fi sọ mọ́tò mi ẹni ń dákun.